ẹ̀yin lẹ̀ ń dá ìjà Ọọ̀ni àti Aláàfin sílẹ̀ o. Ní 2008 nígbà tí ariwo ń lọ níta pé ìjà Ọọ̀ni Síjú-Adé àti Aláàfin Adéyẹmí ti tún fẹjú o, ìjà náà pọ̀, wọn ò gbọ́dọ̀ pàdé ara wọn, wọn ò gbọ́dọ̀ ríra wọn. Ọ̀gá iléeṣẹ́ Aláròyé pé ìpàdé àwọn àgbààgbà kan sí ilé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìgbà náà, Adébáyọ̀ Àlàó Àkàlà. Gbogbo èèyàn rò pé Ọọ̀ni kò ní wá ni, àmọ́ òun ló kọ́ dé. Gbogbo àwọn alága ìgbìmọ̀ lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ni wọ́n wà, bẹ́ẹ̀ sì ni àwọn gómìnà ilẹ̀ Yorùbá ìgbà náà. Kò sì sí aráàta tàbí ẹnikẹ́ni nínú wọn ju àwọn yìí lọ. Àsìkò tí wọ́n rò pé Aláàfin kò ní wá mọ́ ló dé, nítorí ó kù díẹ̀ kí ìpàdé ọ̀hún bẹ̀rẹ̀ ni. Bẹ́ẹ̀ ló jẹ́ àwọn ìgbìmọ̀ ọba yìí àti àwọn gómìnà ilẹ̀ Yorùbá ni wọ́n ṣe ìpàdé náà. Gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ kò ju 15 lọ. Wọn ò mọ ẹni tí yóò kọ́ sọ̀rọ̀ láàrin àwọn ọba àti ẹni tí yóò sọ̀rọ̀ gbẹ̀yìn, ṣé Aláàfin ni àbí Ọọ̀ni. Ìjáyà dé fáwọn tó ṣètò ìpàdé. Nígbà náà ni Aláàfin fúnra ẹ̀ darí ètò yìí. Ó ní kí Alààyè ti Ẹ̀fọ̀n tí ṣe alága àwọn ọba Èkìtì kọ́kọ́ sọ̀rọ̀. Lẹ́yìn náà ni Amápétú Máyìn tí ṣe alága àwọn ọba Oǹdó. Lẹ́yìn náà ni Aláké tí ṣe alága àwọn ọba ìpínlẹ̀ Ògùn. Nígbà náà ló wá kù Aláàfin fúnra ẹ̀ pẹ̀lú Ọọ̀ni. Gbogbo èèyàn wò pé ṣé nǹkan ò dé báyìí, ta ni yóò wá kọ́kọ́ sọ̀rọ̀ láàrin Aláàfin àti Ọọ̀ni. Nígbà tó jẹ́ ẹni tó bá sọ̀rọ̀ gbẹ̀yìn níbí yìí ní àgbà láàrin wọn, Aláàfin fúnra ẹ̀ ló gba mákírófóònù ó sì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Ó sì fi bí ìṣẹ́jú 3 sí 4 kí oríkì Ọọ̀ni okùn adé Síjú-Adé. Lẹ́yìn náà ló ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tó fẹ́ sọ. Ó ní kò lè sí ìjà láàrin òun àti Ọọ̀ni láyé, nítorí Ọọ̀ni ni àrólé Odùduwà. Òun ló di ilé bàbá àwọn mú fáwọn. Bẹ́ẹ̀ lòun jẹ́ Aláàfin Ọ̀yọ́, kí wá lòun fẹ́ bá àrólé bàbá òun jà sí. Àmọ́ níjọ́ náà ni Aláàfin sọ̀rọ̀ kan. Ó ní ẹ̀yin gan lẹ̀ ń dájà sílẹ̀ o, ẹ̀yin oníròyìn, ẹ̀yin lẹ̀ ń gbé ohun tí kò ṣẹlẹ̀ kiri, ẹ̀yin lẹ̀ ń sọ ìtàn tí ẹ kò mọ̀, ẹ̀yin lẹ̀ ń wá ojú rere lọ́dọ̀ ẹnìkan tí ẹ fi ń sọ ìsọkúsọ àti ìbàjẹ́ nípa ẹlòmíì. Sí ìyàlẹ́nu àwọn tó wà níbẹ̀, ọba Síjú-Adé tó sọ̀rọ̀ gbẹ̀yìn ní àrólé Oòduà ni òun jẹ ní Ifẹ̀. Ṣé òun fẹ́ lọ sí Ọ̀yọ́ lọ máa jọba níbẹ̀ ni? Ṣé bí ọmọ Odùduwà tó wà níbẹ̀ náà ni yóò dúró síbẹ̀? Àmọ́ àwọn èèyàn ló ń dá èdè àìyedè sílẹ̀. Àwọn ni wọ́n ń sọ ohun tí kò ṣẹlẹ̀, tí wọ́n sì máa ń fi irọ́ àti èké ṣíṣe wá ojú re. Ẹ̀yin gan ni ẹ̀ ń dájà sílẹ̀ o. Ìjọba Nàìjíríà ṣe aburú fún wa nígbà tí wọ́n ní kí wọ́n má kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ìtàn history ní àwọn ilé ìwé wa mọ́. Fún odidi ọdún 10 gbáko, láti ọdún 2009 títí wọ 2019, ìjọba Nàìjíríà ní àwọn kò kọ́ àwọn ọmọ ní ìtàn mọ́. Ó fẹ́rẹ̀ má sí aburú tí ìjọba kan lè ṣe fún àwọn èèyàn ẹ̀ jùrú ẹ̀ lọ. Tàbí báwo ni èèyàn yóò ti ṣe wà láyé tí kò ní mọ ìtàn ara ẹ̀, ìtàn àwọn èèyàn ẹ̀, ìtàn ibi tó ti ń bọ̀, irú ẹni tó jẹ́, irú àwọn èèyàn tí wọ́n bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí èèyàn kò bá mọ ìtàn ibi tó ti ń bọ̀, kò lè mọ ibi tó dé dúró, kò sì lè mọ ibi tó ń lọ. Bó bá dé ibi tó ń lọ pàápàá kò lè dá mọ̀. Lára aburú tó wà níbẹ̀ nìyẹn. Àwọn tí wọ́n ṣe kò ṣe é nítorí pé wọ́n fẹ́ràn wa. Wọ́n ṣe é nítorí kí wọ́n lè pa ìtàn ìran tiwọn rẹ́ láàrin wa ni. Láti lè padà wá sọ pé àwọn làwọn ni wá. Àwọn làwọn kọ́kọ́ dé ibi tí wọ́n ń pè ní Nàìjíríà. Àwọn làwọn ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára aburú ọlọ́jọ́ pípẹ́ tí àwọn èèyàn yìí ṣe fún àwa Yorùbá ní tiwa ni ohun tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Ọọ̀ni àti Aláàfin yìí. Ọ̀rọ̀ kan tó ń kan Yorùbá lábùkù ni. Nígbà tí àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí dá sí ọ̀rọ̀ yìí, àgàgà àwọn ọmọ tí kò ráàyè kọ́ ìtàn ayé wọn. Ẹni bá ń ka ọ̀rọ̀ wọn tàbí tó bá ń gbọ́ yóò mọ̀ pé inú ìṣòro ńlá ni Yorùbá wà, àfi kí Ọlọ́run yọ wá. Èyí tó tún dàbí ẹ̀ ni pé àwọn èèyàn kì í kàwé, wọn kì í ka àkọsílẹ̀ nípa ohun tó ti lọ. Bí ènìyàn bá ka àwọn ìwé lóríṣiríṣi, àwọn ìwé ìtàn 100 ọdún, àwọn tí wọ́n kọ ní 150 ọdún sẹ́yìn, àwọn tí wọ́n kọ ní 200 ọdún sẹ́yìn, gbogbo àwọn ohun tó ń di wàhálà yìí ló wà nínú wọn o.
ohun tó dára ni pé àwọn ìwé ìtàn bẹ́ẹ̀ kò ṣeé parẹ́, bẹ́ẹ̀ ni wọ́n wà fún gbogbo ẹni tó bá lè wá àyè láti kà wọ́n. Ẹni tó bá sì kà wọ́n yóò ní àròjinlẹ̀ kó tó lè dá sí ọ̀rọ̀ Ọọ̀ni pẹ̀lú Aláàfin. Ohun tí èèyàn gbọ́dọ̀ mọ̀ ni pé bó ti jẹ́ pé ìtàn ni a gbọ́ tí a fi ń sin Ọlọ́run, ìtàn ni a gbọ́ tí a fi mọ̀ pé ẹnìkan wà tó ń jẹ́ Jésù, ìtàn náà ni a gbọ́ tí a fi mọ̀ pé ẹnìkan wà tó ń jẹ́ Ànábì. Bákan náà ni ìtàn ni ó wà o nínú ìwé fún gbogbo Yorùbá, bẹ́ẹ̀ sì ni ìtàn Aláàfin. Nígbà tí ẹnìkan bá dúró nílẹ̀ Yorùbá tó bá ní òun kò mọ Aláàfin, tàbí tó bá fi ẹnu hẹ̀ pé tóun kò mọ ìtàn ara ẹ̀, kò mọ ìtàn ilé ẹ̀, kò sì mọ ìtàn ẹni tí òun jẹ́. Àmọ́ gbogbo ohun yòówù kí Aláàfin jẹ́, ọmọ ò ní dàgbà títí kó ní òun lòun bí bàbá òun. Alágbára ni Aláàfin, àmọ́ Ilé Ifẹ̀ ló ti wá. Kò sí nínú ìwé ìtàn tá a ní pé ibòmíì ló ti wá. Ifẹ̀ nìtàn sọ fún wa pé ó ti wá, nítorí bí wọ́n ti pè é ní orírun Yorùbá fún gbogbo wa nìyẹn. Kálukú lè jí lónìí kí wọ́n máa sọ oríṣiríṣi. Ilé Ifẹ̀ ni wọ́n sọ pé a ti wá. Gbogbo eléyìí ló sì wà nínú àkọsílẹ̀ lóríṣiríṣi. Àkọsílẹ̀ tó ti wà láyé kí àwọn bàbá tó bí bàbá bàbá wa tó dé ayé. Àbí ṣé tí wọ́n bá ti kọ àkọsílẹ̀ kan láti 100 ọdún, ṣé ẹni tí wọn kò tí ì bí bàbá tó bí bàbá tiẹ̀ nígbà náà ni yóò dé tí yóò yí padà fún wa ni? Ọ̀nà wo ni yóò gbà ṣe bẹ́ẹ̀? Àwọn kinní wọ̀nyí wà nínú ìwé. Ìdí tí Ọọ̀ni fi jẹ́ àrólé Oòduà wà níbẹ̀. Ìdí tí Aláàfin sì fi jẹ́ baba lórí àwọn ọba tó kù náà wà níbẹ̀. Àfi ẹni tó kò bá ní ìmọ̀ rárá tàbí tí kò lè tú. Bí ọ̀rọ̀ Yorùbá bá fẹ́ dìjà tàbí tó bá fẹ́ mú èdè àìyedè dání láàrin àwọn bàbá wa méjèèjì, ẹ̀bẹ̀ nìkan la lè bẹ̀ wọ́n pé kí wọ́n ṣe sùúrù, kí wọ́n sì jọ jókòó, kí wọ́n yanjú ọ̀rọ̀ náà láàrin ara wọn. Bí wọn kò bá sì lè dá yanjú, kí wọ́n wá àwọn àgbà míì kúnra láti yanjú ọ̀rọ̀ náà. Àwọn tí kò mọ ìtàn ni wọ́n ń déédéé bẹ́ lu kinní náà gìjà, tí wọ́n ń sọ̀rọ̀ láti inú agboolé àìmọ̀kan. Àwọn ni wọ́n ń da ọ̀rọ̀ yìí rú o. Nínú gbogbo ìwé ìtàn tó wà àti nínú àwọn ìtàn àtayébáyé, Ọ̀yọ́ ni wọ́n ń pè ní Yorùbá. Bẹ́ẹ̀ ni, Ọ̀yọ́ ni Yorùbá. Kí ó tó di ayé àwọn òyìnbó tí wọ́n lọ́ gbogbo wa pọ̀, Ọ̀yọ́ nìkan ni Yorùbá, Aláàfin sì ni ọba wọn. Bákan náà ni Ifẹ̀ wà o, bẹ́ẹ̀ náà sì ni Èkìtì, Oǹdó, Ọ̀wọ̀, Ìjẹ̀bú àti Ẹ̀gbá. Kò sí ẹnikẹ́ni tí pe ara ẹ̀ ní Yorùbá nínú àwọn ẹ̀yà yìí nígbà ìwáṣẹ̀. Ìjẹ̀ṣà ni Ìjẹ̀ṣà ń jẹ́, Ìgbómìnà ni Ìgbómìnà ń jẹ́, nítorí pé kálukú ní orúkọ ìlú àti oyè tiẹ̀ báyìí. Kò sí ìjà bẹ́ẹ̀, bẹ́ẹ̀ sì ni kò sí ọ̀rẹ́ o. Kálukú kò rí ara wọn bí ìkan náà. Ohun tó sì jẹ́ kí Yorùbá lè ja ogun abẹ́lé láàrin ara wọn nìyẹn. Ní gbogbo ayé kò tún sí ibì kan tí wọ́n ti fi ọdún 16 jagun bíi ti ìran tí à ń pe ara wa ní Yorùbá yìí. Ní ogun tí àwọn Ìbàdàn ti kọjú sí Ìjẹ̀ṣà, tí Ìjẹ̀bú kọjú sí àwọn Èkìtì, tó jẹ́ orúkọ ẹ̀yà kálukú ni kálukú fi ń jagun. Ọ̀pọ̀ àwọn bàbá wọ̀nyí kò rí ara wọn bí ọmọ Odùduwà nígbà náà, tàbí bí ọmọ bàbá kan náà. Wọ́n rí ara wọn bí orogún tàbí bí ọmọ orogún. Ìjà èmi ni mo jù ẹ́, ìwọ kọ́ ló jù mí sì ti wà láàrin ara wọn láti ìgbà náà wá. Ọ̀pọ̀ àwọn èèyàn ni kò mọ̀ pé èdè tí gbogbo Yorùbá ń sọ lónìí yìí, èdè Ọ̀yọ́ ni o. Títí di bí a ti ń wí yìí, Ifẹ̀ sà ní èdè tiwọn, Èkìtì ní èdè tiwọn, Ẹ̀gbá ní èdè tiwọn, Ìjẹ̀bú ní èdè tiwọn, Ìjẹ̀ṣà ní èdè tiwọn, Ọ̀wọ̀ ní èdè tiwọn, Òkè Ògùn ní èdè tiwọn, Ìgbómìnà ní èdè tiwọn, Oǹdó ní èdè tiwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí ló dé tó jẹ́ èdè Ọ̀yọ́ ni gbogbo wa wá ń sọ? Ẹni tó bá tú ìdí eléyìí wò yóò rí ìdí tí wọ́n fi ń pe Aláàfin ní àgbà ọba. Gbogbo lẹ́tà pátá tí àwọn òyìnbó kọ sí Aláàfin láti bí ọdún 1800 títí wọ 1886, the king of Yorùbá, ọba Yorùbá ni wọ́n ń kọ síbẹ̀. Èyí ni pé Ọ̀yọ́ ni gbogbo ayé rí bí Yorùbá tẹ́lẹ̀, kì í ṣe àwa tó kù rárá. Àmọ́ pẹ̀lú agbára Aláàfin yìí, kí ló dé tó jẹ́ tó bá ti lọ tó bá ti bọ̀, Ilé Ifẹ̀ ni yóò padà sí? Ṣebí nítorí pé ó mọ̀ pé Ilé Ifẹ̀ lórírun òun ni? Kí ló dé tó jẹ́ àwọn ọba gbogbo yìí mọ̀ pé Ọọ̀ni ni àrólé àwọn? Ẹni tí gbogbo wọn ń dé bá, kò sí ojúlówó ọmọ Oòduà kan tí yóò ní ti Ọọ̀ni báwo? Ǹjẹ́ èèyàn kan yóò wá ka ìwé ìtàn, yóò sì ní làákàyè, yóò wá dúró, yóò ní ta ni wọ́n ń pè ní Ọọ̀ni? Tàbí tí yóò jẹ, tí yóò yó tán, tí yóò ní ta ni wọ́n ń pè ní Aláàfin?
bí a kò ṣe lè fi Ọọ̀ni wé ọba kankan ní ilẹ̀ Yorùbá yìí, bẹ́ẹ̀ ni a kò lè fi Aláàfin wé ọba míì. Bí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára àti àwọn tí kò wádìí ìtàn wọ̀nyí ti ń sọ, Aláàfin ló gba ilẹ̀ fún wa láti ibi tí à ń pè ní ilẹ̀ Yorùbá lónìí yìí títí wọ orílẹ̀-èdè Ghana. Òun ló gba ilẹ̀ fún wa títí dé ibi tí wọ́n ń pè ní ìlú Òkè Ọjà ní Lọ́kọ́jà. Aláàfin ni gbogbo wa ń jẹ́ orúkọ ẹ̀. Yorùbá, òun náà ni a sì ń sọ ìdí ẹ̀, èdè Yorùbá. Ta ni yóò wá sọ pé irú ọba bẹ́ẹ̀ kéré tàbí tí ó máa sọ ọ̀rọ̀ àbùkù sí? Àmọ́ okùn ò sáà ní gùngùngùn kó má níbi tí wọ́n ti fà á wá. Ìtàn kò sọ fún wa pé Ọ̀rànmíyàn tí í ṣe Aláàfin àkọ́kọ́ jálulẹ̀ láti ọ̀run. Ìtàn sọ fún wa pé ọmọ Odùduwà ni. Bó bá rí bẹ́ẹ̀, Aláàfin dàbí ọmọ tó lówó, tó lọ́lá, tó lọ́rọ̀, tó sì di olókìkí àti alágbára. Ṣé irú ọmọ bẹ́ẹ̀ yóò sọ pé bàbá òun kọ́ ló bí òun ni? Ohun tó ṣe jẹ́ àwọn èèyàn ni wọ́n ń dá ìjà sílẹ̀ rèé. Àwọn onísọkúsọ, àwọn alápárùtù, àwọn tí wọn kò mọ ìtàn ibi tí àwọn gan ti wá, tí wọ́n ń sọ ìtàn ìlú onílùú, tí wọ́n sì ń lo àǹfààní bí nǹkan ti rí báyìí lórí ayélujára láti máa sọ gbogbo ohun tí wọ́n bá ti rò pé ó bá àwọn lẹ́nu mu. Bí ẹ ti ń bú Ọọ̀ni lórí ayélujára, bẹ́ẹ̀ lẹ́ ń dákún ìjà yìí. Bẹ́ẹ̀ sì ti ń bú Aláàfin, bẹ́ẹ̀ ni ẹ̀ ń jẹ́ kí èdè àìyedè àárín wọn fẹjú sí i. Ṣé èèyàn yóò sọ fún Ọọ̀ni kó má sọ fún Aláàfin pé ilé òun ló ti jáde ni, nígbà tó ṣe pé ìgbà kan ti wà tó jẹ́ bí Aláàfin kan yóò bàjẹ́, Ilé Ifẹ̀ ni yóò ti lọ gbé adé ẹ̀, torí nígbà tí Aláàfin kan bá wàjà wọn yóò dá adé ẹ̀ padà sí Ilé Ifẹ̀ ni. Wọ́n sì ṣe bẹ́ẹ̀ títí wọ bíi 1875. Tàbí èèyàn yóò sọ pé kí Aláàfin má sìn règún fún ẹni tí kò bá mọ ìtàn ẹ̀ tó bá ń bu, nígbà tó jẹ́ pé orúkọ ẹ̀ lẹ́ ń jẹ́, tó sì jẹ́ èdè ẹ̀ lẹ́ ń lò. Nítorí ẹ̀ làwọn tó ń sọ̀rọ̀ yìí ṣe gbọ́dọ̀ ronú, kí wọ́n wá àwọn ìwé ìtàn wọ̀nyí, kí wọ́n rí wọn, kí wọ́n sì kà wọ́n. Bí ẹnìkan bá ń sọ pé ní gbogbo orírun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé kò sí ọba bí Ọọ̀ni nílẹ̀ Yorùbá, ìgbà kan ti wà náà tó ṣe pé kò sí ọba kankan nílẹ̀ Yorùbá bí Aláàfin. Àwọn ohun tí gbogbo wa gbọ́dọ̀ mọ̀ nìyí, kí a wádìí bí àwọn nǹkan yìí ṣe rí bẹ́ẹ̀, kí a lè tún nǹkan ṣe tí ọ̀rọ̀ bá fẹ́ bàjẹ́, ká sì yéé dá sí ohun tí a kò bá mọ ìdí ẹ̀ rárá. Bàbá Wándé Abímbọ́lá sọ̀rọ̀ kan nígbà tí kinní yìí tún ṣẹlẹ̀. Ó ní àwọn aláyọnusọ, àwọn gbàrànmídẹlẹ́rù, àwọn tí ọ̀rọ̀ òkàn tí wọ́n ń dùndún èkúté, àwọn ni wọ́n ń dá eléyìí sílẹ̀. Àwọn agbọ́teku wífẹ́yẹ, àwọn máfilọ̀mí ń dá sí, àwọn lámọ̀ọ́ròjú ẹlẹ́jọ́, àwọn asunkúnjú ẹlẹ́kún lọ. Ọọ̀ni ṣe pàtàkì sí ilẹ̀ Yorùbá púpọ̀, bẹ́ẹ̀ náà sì ni Aláàfin. Kí ẹnìkan má jókòó síbì kan kó rò pé tí Ọọ̀ni àti Aláàfin kò bá sí níṣọ̀kan, ìṣọ̀kan kan yóò wà nílẹ̀ Yorùbá. Irọ́ ni o. Nítorí àwọn méjèèjì yẹn gan-an ni òpó ìṣọ̀kan ilẹ̀ Yorùbá. Ẹyẹ kì í fi apá kan fò, kò sẹ́nìkan tó lè dá kinní kan ṣe nínú àwọn méjèèjì. Bí a bá sì fẹ́ ìṣọ̀kan àti ìlọsíwájú fún ẹ̀yà wa, ohun tí gbogbo Yorùbá gbọ́dọ̀ jà fún nìyẹn o. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ Ọọ̀ni pẹ̀lú Aláàfin àti àwọn ọmọ Yorùbá wò fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá, Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú afẹ́rẹ́ yìí o.